mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní channel wa Olóòtọ́ TV. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta, a kú àjòtájọ rẹ̀ lẹ́ẹ̀kan. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá kò ní dàrú. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tó bá dàbẹ́ ni pé òní jẹ́ ijọ́ àkọ́kọ́ tí ẹ máa ṣalábàápàdé channel yìí. Ẹ gbìyànjú ẹ subscribe sí ibẹ̀ fún àǹfààní yín nígbà tí a bá ń fi àwọn ètò wa lọ́kọ̀ ọ̀jọ̀kan sí channel yìí kẹ́ lè bá máa láǹfààní àti máa rí. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tẹ́ láǹfààní láti máa wo fídíò yìí, ojú tẹ́ fi ń wò mí ojú yóò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yóò ní di. Ifá ní gbádùn mo joro, adífá fún Ọ̀rúnmìlà, wọ́n ní kí bàbá orúkọ kọ́rọ̀ lè bá ṣe dùn lọ́jọ́ alẹ́. Ǹjẹ́ gbádùn mo dé ìwọ̀láwo joro ẹ̀là ẹ̀kílẹ̀ ayé wa ó dùn. Fídíò tí mo ṣe lónìí yìí, fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ gbìyànjú ẹ bá mi share rẹ̀. Kì í ṣe fún di méjì o, kò ń ṣe fún àǹfààní tèmi o, fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò àtàwọn èèyàn míì tó yẹ kí wọ́n wo fídíò yìí ṣùgbọ́n tí wọn ò láǹfààní àti ìwò ni o. Fídíò yìí mo fẹ́ tú àṣírí ńlá kan fún wa lónìí. Ṣé mọ̀ pé àwọn ọmọ káàárọ̀ òjìrè, àwọn ọmọ aládé, àwa là ń bẹ èṣù lọ́wọ́ ẹ̀ wípé gbogbo àwọn tán jẹ́ èèyàn burúkú tí wọ́n fẹ́ da ilẹ̀ káàárọ̀ òjìrè rú, tí wọ́n fẹ́ da ilẹ̀ Yorùbá rú, àwọn tí wọ́n jẹ́ ọmọ àlè tí wọ́n ti dà papọ̀ mọ́ ọmọ ọkọ, kí èṣù ọlá ìlú, kí Ògún, Ṣàngó, Ọbàtálá, Ilẹ̀, àwọn nìyàmí, Ẹdùn Ògbóni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ṣògo Olúkòso Ìlàpàrà, pé kí gbogbo wọn kán tú àṣírí wọn síta. Àṣírí ọ̀hún tí wọ́n á tú díẹ̀díẹ̀ o. Fídíò tí mo fẹ́ ṣe lónìí yìí, ẹ gbìyànjú ẹ share rẹ̀ lógúnlógún, ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ share rẹ̀ nígbànígbà o. Ìkan nínú àwọn èèyàn tó máa ń fi àwọn èèyàn ṣe owó, ìkan nínú àwọn èèyàn tó ti ṣe oògùn owó rí, ìkan nínú àwọn èèyàn tó ti mọ̀ nípa mọ́ṣẹ́ ṣoògùn owó, ìkan nínú àwọn èèyàn tó ti mọ ìlànà tí wọ́n gbà láti fi ṣoògùn owó, ó ti ṣe fídíò ààrẹ síta o. Ṣùgbọ́n mo rí pé fídíò yìí ààrẹ nìkan kan kó ṣiṣẹ́ lórí ẹ̀ o. Mo rí pé fídíò yìí ààrẹ nìkan kan kó ṣègbésẹ̀ lórí ẹ̀ o. Mo rí pé fídíò yìí ẹnìkan kò ní ṣe kankan lórí ẹ̀. Ilé mi ṣe jáde lónìí ni mo ṣe ṣe fídíò yìí. Ẹ wá gbìyànjú ẹ bá mi share fídíò yìí, ẹ share rẹ̀ lógúnlógún, ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ share rẹ̀ nígbànígbà, torí wọ́n sọ wípé àgbàlagbà tí ò bá kẹun sọ̀rọ̀ yóò kẹtàn sáré. Alákọ̀ọ́kọ́ nínú fídíò yìí bẹ́yìn ọmọ Ifẹ̀ wí o, ó bẹ́yìn ọmọ Ifẹ̀ ó bá yín wí o. Tí má sọ pé ó bẹ́yìn ọmọ Ifẹ̀ wí bíi pé mò ń ṣe ìgékúrú ara mi ni, torí gbogbo alámọ̀ wípé Ifẹ̀ lórí ìsùn wa, Ifẹ̀ lórí ìrùn wa, ó bá gbogbo àwọn ọmọ Ifẹ̀ wí, ó bá gbogbo àwọn ọmọ aládé wí o. Torí pé tẹ́nìkan bá ti lè dárúkọ Ifẹ̀, gbogbo àwọn ọmọ kóòtù òjìrè wa ló ń bá wí o. Fídíò tí máa para upload tẹ́ máa wò yìí, fídíò yìí bẹ́yìn ọmọ Ìṣẹ́yìn wí o. Gbogbo ẹ̀yin ọmọ Ìṣẹ́yìn Orò, ọmọ ẹbẹ dímọkọ, fídíò yìí bá yín wí o. Torí pé nínú fídíò yìí wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn tó ń ṣe oògùn owó fún yàn wọ́n ń bẹ ní Ìṣẹ́yìn o. Fídíò tí mo fẹ́ upload yìí, fídíò yìí ti jẹ́ ká mọ̀ wípé ẹni tó ṣe fídíò yìí olóògùn owó ni. Oògùn owó ló ṣe, tí kì bá ṣe oògùn owó ni ẹ̀yin náà máa mọ̀. Ẹ jáde lọ wo fídíò yẹn. Ṣògo ó sọ Ṣògo ìkẹta wa lábá lọ fẹ̀ láwọn agbára lọ, a bá lọ bá bàbá kan, bàbá yẹn ó ní sọ́ọ̀mẹ̀lì nífẹ̀ẹ́, kò rí wa rí o, aṣọ ara la wọ̀ débẹ̀ o, bó ṣe rí wa báyìí lọ́ba ní kílẹ̀ wọn bí ẹ̀yin ajá yìí, wọn tẹ̀ wọ bàtà wọn wọ sùtánà ṣẹlẹ́lẹ́jẹ́, aṣọ ara la wọ̀ o, sọ́ọ̀mẹ̀lì láti lọ bá bàbá yìí, ọba mú àwọlé rẹ̀ ó ní kákọ́ ọ̀bọ̀wé tó ń bá ṣiṣẹ́ fún wa tó ń fún alágbára o. Àní bú babaláwo, ààrẹ ní bóṣó àti àjẹ́ one. Ẹlẹ́ẹ̀kejì tó ń bá fún wa ní agbára, ó ní ìpín tá a mọ̀ mú wá sí ibi ọdún Ifẹ̀ tán bá ń ṣe wọ́n sọ̀rọ̀ ọdún yẹn fún wa. Alápadà wá gbẹ̀mí àtọ̀rẹ́ mi ṣe kúrò ńbẹ̀ nìyẹn. Ṣògo tí kò wà ńbẹ̀, ó mọ nǹkan tí mo sọ nípa èyí. Ọ̀rá ń jẹ fún àlejẹ́ 2 hours tó fi bu wa ná, ẹ mọ̀ wá wà kú wa kiri, ẹ fẹ́ dolówó, bàbá ṣe dolówó tẹ́ ẹ mọ̀ bu wa. Ìwọ tó ń wá kú wa kí tó kọ́ bá ti wà ńbẹ̀, ẹnu rẹ ò lè rọrọ̀. Dẹ́sìn náà pásítọ̀ mi tó yẹ pé ìwàásù wọn kì í lè kọlu bí tó yẹ kán kọlu nítorí pé wọ́n ti jẹ́ ńbẹ̀, wọ́n ti mú ńbẹ̀. Mi ò ní kò dá o, ṣùgbọ́n ọ̀nà Jésù ni kẹ́ ẹ tọ̀, kẹ́ ẹ gbà,
ibẹ̀ ni ayọ̀ àti ìsinmi wà. Hallelujah. N bá fẹ́ ṣoògùn owó insult ló pọ̀ mo bá ní ó yẹ kí n ṣoògùn owó bíi 2 mẹ́ta ni mo bá lọ sísẹ́yìn Fúlàní lẹ́ni yẹn ọba bá ń ṣoògùn owó inú pósí la gbé ògùn owó yẹn sí ọ̀rẹ́ mi sójà kan ó ti kú nísìn kó lọ́ọ́ ṣe kú nísìn mi fún mọ́tò 504 táwọn sójà máa ń lòun tuntun la fi lọ gbé pósí yẹn àwa gbé inú yàrá mi ní Kòdúrì ìyàwó mi ò mọ o ìyẹn lọ lu wọn kó tó lọ lu wọn mo ti àárẹ̀ ǹjẹ́ mo ti gbé abẹ́ bẹ́ẹ̀dì ṣùgbọ́n ọkọ̀ọ̀kọ̀ yọ 120,000 ọlọ́fọ̀ tí mo pè sí ọjọ́ kẹta ọyọ 120,000 ṣàpọ̀ jẹ́ 240 wọ́n dáràn ládùúgbò yòówó dé ẹ kú gbogbo ará àdúgbò yẹn dáràn owó ti dé jọ́ kẹsàn-án kò yọwó jọ́ kẹwàá kò yọwó ṣe nínú ilé ń gbóná àṣẹ́mi nìkan lé ń gbóná mọ́ bí n bá sùn wọ́n mọ̀ gbé mi jó lórí bẹ́ẹ̀dì ìyá mọ́mì mi wá lálàá wípé ọ̀tá mi ṣaláìsí wọ́n bá wá sẹ́kọ̀ọ́ di olúkìlọ̀ ọkọ̀ ọ̀bọ̀ mi ní pósí ni o tí n bá dẹ̀ ti dára àwọn ni wọ́n máa ń pè pósí ni o náà ni ní wọ́n bá tẹ̀lé mi lọ síbẹ̀ bàbá yẹn wá ṣèpèsè lọ́hùn pósí wa parẹ́ níbí ẹsẹ̀ bí mo tó jáwọ́ n ò jáwọ́ mo kọ́ntínú láti máa wá owó hallelujah mo wá lọ bá bàbá kan olùṣọ́ àgùntàn kan ló mú mi débẹ̀ ṣọ́ọ̀ṣì olùṣọ́ àgùntàn yẹn la ti fẹ́ ṣe a ti parí gbogbo ètò wọ́n ti gbẹ́lẹ̀ wọ́n rí kinní yẹn máa pòtí ni wọ́n wá tẹ́lẹ̀ lórí wọ́n ní kinní kan yóò jí mi lóru pé tó bá ti jí mi pé ní tí n bá ti sọ kọ̀nfàmù ni mo bá sùn ṣé bí kinní yẹn ṣe tààpù báyìí mo sọ pé mo fẹ́ ní owó mo fẹ́ ní ọlá mo fẹ́ lẹ́mìí gígùn ọmọ tó pọ̀ òkìkí mo fẹ́ ní owó mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì bíi 50 báńkà kinní yẹn kàn fi ìpátá inú mi báyìí ni ṣé ìgbà tí máa wo òkè yóò ga tó 5-story building sílẹ̀ ẹsẹ̀ ẹranko lẹ́sẹ̀ rẹ̀ ṣé bóyá fẹ́ tàmí báyìí bọ́kànrọ́ lu géètì ilẹ̀ àánú yẹn ni gbà ọba tó fẹsẹ̀ tàmí padà ìgbà ọwọ́ sọ fún mi pé tó o bá tún gbégbèsè ẹrú ẹ̀ òun ọ̀pọ̀ ṣé má ti sọ fún ẹ pé ayọ̀ Olúwa tó fún ẹ gbọ́ the second message ṣé bí ayọ̀ èmi Ọlọ́run ṣe kí ni o ò tó fún ọ mi ò mà tán jáwọ́ mo tún tẹ̀síwájú ṣùgbọ́n jẹ́ n sọ yẹ kí n dúró ṣé wá ní gbogbo tí mo fẹ́ fi agídí ṣe hallelujah landlady mi tí mo gbalé lọ́wọ́ ẹ̀ lábúlé àgbọn amúnironú nìyá yẹn kí mo porúkọ rẹ̀ ọ̀rẹ́ mi kan bá fún mi níṣẹ́ kan kí n lọ ṣe pé tí n bá ti ṣiṣẹ́ yẹn pé màá kọ́ ilé mo dẹ̀ ṣe iṣẹ́ yẹn mo dẹ̀ kọ́ ilé mọ́kànlá ọdún kan ṣoṣo mo kọ́ ilé mọ́kànlá ṣé mo wá parí ilé mọ́kànlá tán ṣọ́ọ̀ṣì ibùdó agbára ni mo lọ ní abá mú mi síta hallelujah sórí gbogbo ohun tó fi tó kọ́ ohun Ọlọ́run mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ débẹ̀ mọ́ o sì gbọ́dọ̀ gbowó lé ńbẹ̀ o dẹ̀ gbọ́dọ̀ yà ńbẹ̀ pé wọ́n lo ní o sì gbọ́dọ̀ kí wọn níbẹ̀ mọ́. ẹ gbọ́ o ohun tí o fi àjò yẹn ṣe gbogbo ohun tí oògùn yẹn gbé wá ní owó àti ilé gbogbo ẹ̀ ló parẹ́ hallelujah sẹ́nígbà tí ìwà ṣe nǹkan kan wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe mo mọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe mo mọ̀ ohun tí mo ti rò bẹ́ẹ̀ ni wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe mo mọ̀ ṣé wá rí nígbà tí mo wá jáwọ́ láti máa wá oṣó lẹ̀ oṣó òkè kiri Ọlọ́run á bless mi bless àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa rí láyé ó ní pé mo sùn sínú yàrá mi ẹnìkan pè mí ó ní mo ṣiṣẹ́ fún orí mi sí mọ́ ọjọ́ kejì ló gbówó dé 5 million mo tilẹ̀kùnú yàrá èmi tí ní ṣọ́ọ̀ṣì wọ́n kàlẹ̀kùn mo ní éèlì ẹ̀mí mi máa ń sọ lọ́wọ́ ẹ mọ̀ wọlé àṣìṣe tó le mo ń kàwé ẹ̀mí ò mọ̀ ká mo ń kà mí òróró tó pọ̀ tó bẹ́ẹ̀ rí mo ń sọ owó ẹni yẹn mo ti gbọ́ ọkọ̀ ẹ̀ rí ọ sàrọ̀ lórúkọ ẹ̀ bọ́ mi ò mọ̀ mọ́ private number ló fi pè mí ń bá lọ ra mọ́tò mo wá bọ́ gbòòrò tọ́mọ kékeré bá lẹ́mìí mímọ́ ẹ gáìdì ẹ̀ náà tẹ́ ẹ̀ bá gáìdì ẹ̀ gbogbo nǹkan tó bá ṣe ló máa jẹ́ ẹ̀ṣẹ̀ kò ní mọ̀ pẹ́sẹ̀ ni mo ṣe bọ́ gbòòrò nù. alẹ́ ni dọ́mẹ́ta ń wò ní wálé owó ti dé owó burú àìní ni tó bá lówó ó mà kó o ṣe control ẹni tó ti lówó ó ṣe control olówó kí ló sọ fún ìwọ ọ̀dẹ ni
bí mo ṣe lọ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ó tún pè mí lẹ́yìn oṣù méjì ó ní ṣọ́ọ̀ṣì mi ń kọ́ mo ní ṣọ́ọ̀ṣì ó lòun lè máa bá mi rìn kí n má ní ṣọ́ọ̀ṣì ọ̀rẹ́ mi tó gbó wá ń jòdì ó tún gbé wá wọ́n bá tún gbé 10 million wá bí mo ṣe kú òun òsì títí dè ní nìyẹn mi ò wẹ́ṣẹ́ mi ì wẹ́ nǹkan kan mi ì lo nǹkan kan mi ì ní nǹkan kan tí mo fi ní àwọn nǹkan tí mo nílé mi bọ́ gbogbo tí mo fògùn yẹn kó jọ ó parẹ́ ntí Ọlọ́run fún mi fúnra ẹ̀ ló wà sáré mọ́ wọn wáyé mọ́ wọn ikú ló ń bọ́ sí i ọmọ yẹn mọ́tò tí mo ti gùn láyé yìí ni mo ti gùn mọ́tò 36 ní kòòdù yìí oṣù mẹ́ta máa tawé ìdànù mara mi powerful cars mo máa ń gùn àwọn tó ń rojọ́ mi kí pé mi ò da tẹ́ ń ṣoògùn yìí gan èmi ò tiẹ̀ rí kókó páyé wọ́n dàbí ayé mi Ọlọ́run fún mi lọ́mọ tó pọ̀ mo níyàwó tó pọ̀ ọkàn mi balẹ̀ mo rìn lóru agokoru mo lọ alẹ́ ilé ọmọ ẹ̀mí sẹ́ni kó o má rìn lóru òrùn kẹ́ni bó ń lọ nìyẹn wọn ò dá mi dúró rí hallelujah ohun tí mo fẹ́ mú jáde mẹ́ ni pé bẹ́kún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ ọjọ́ tí ó dùn mí jù láyé ni ọjọ́ tí ìyàwó mi kú ọjọ́ yẹn ló dùn mí jù láyé because àjọ wá bíi àjọ ń roko bíi ni ìgbà tó wóde òkú ìgbà kò dùn máa sọ wọn ni mo fi ṣògùn owó ni ní a bá mi lọ síbi ẹjọ́ wọn ẹjọ́ òsì tí wọn máa mú yẹn lọ yẹn gbọ́dọ̀ mo fẹ́ kú Ọlọ́run ló ń pààyàn kò sẹ́dá kankan tó lè dáyàn pa ìmọ̀ràn mi rèé ìtọ́nà fẹ́ kí wọ́n kọ́ kò dùn mo ti rí kọ́ ọ̀nà méjì ni ṣẹlẹ̀ gidi wà inú àwọn àgbà ṣẹlẹ̀ tí mo mọ̀ má wo ìṣe wọn bí ní ara wo ìṣe wọn nínú ẹ̀mí hallelujah mo pàdé bàbá kan Adélàjà lórúkọ ẹ̀ ń jẹ́ òun ló sin ìyàwó mi níbí ó dá kókó ru bàbá yẹn wá bá mi bí ó jókòó síbẹ̀ yìí òun nìkan ló dá wá wọ́n lo fọ́rọ̀nà ó ní Adéolú ó ní ìyàwó rẹ̀ tó kú ayé kan ló pa ó ní àkókò ẹ̀ tó ló fi lọ ó ní tó bá banújẹ́ ó ní àwọn nǹkan tó kójọ yóò parẹ́ wà wá tún mú ó ti banújẹ́ jù nítorí pé ìyàwó ẹ̀ kú báṣì wọ́n ló kú nǹkan kí ló fẹ́ ṣe tí n bá rí àdáńgọ́ sábà báyẹn lọ́jọ́ yẹn inú bí mi kọjá nọ́mà ooru níwọ̀n àrójú mi pé mo fojú burúkú wò wọ́n yẹn bá lọ bàbá yẹn wá débí àwa máa kọ́ mi iṣẹ́ Olúwa àwa máa bá mi sọ̀rọ̀ tùnú bàbá Adélàjà ṣẹlẹ̀ gidi wà lọ́wọ́ wọn ìwọ tó bá mọ̀ wọn ẹ̀sùn wọn bẹ̀. nígbà tó di ọjọ́ kẹsàn-án tíyàwó mi kú tó lọ mo rí bàbá Síónì ló débí ní aago 3 lóru àjókòó mbẹ́ ó ní Adéolú ìwẹ̀ tí mo fẹ́ wẹ̀ fún ẹ tó bá wẹ̀ ó padà tàlíkà ní ṣẹlẹ̀ yìí ni mọ̀ kó má bàa tàlíkà mo fẹ́ kó wẹ̀wẹ̀ yìí bàbá yẹn dẹ̀ ṣe é fún mi láago 3 lóru adẹ̀jọ́ wà ń bẹ̀ títí sọ́tọ̀ bá ń wá ṣẹlẹ̀ tó dá ń kóòdù yàtọ̀dọ̀ bàbá Síónì àwọn àgbà méjì tí mo mọ̀ nìyẹn àwọn tó kù náà dá o bọ́ mi ò mọ̀ wọ́n ẹni tó máa ń fẹ́ kéèyàn dìde tó máa ń fẹ́ fàyà sókè ní bàbá Síónì àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ọ̀tún òsì wọn àdá. ẹ ti rí fídíò ṣé gbogbo wa ti rí ìgbà táwọn yìí máa sọ̀rọ̀ ó lóun lọ sọ́dọ̀ bàbá onífá kan ní Ifẹ̀ bóun lọ síbẹ̀ bóun fẹ́ gbàgbára ó lè sọ pé báwọn ṣe débẹ̀ ó ní ṣe bàbá yẹn lé àwọn bíi ajá ó ní bàbá yẹn sọ wípé ẹ táwọn bá ṣàgbára yẹn fáwọn tán sáwọn ò ní máa bú oṣó sáwọn ò ní máa bú àjẹ́ then kí ni tó máa jẹ́ percentage táwọn á máa mú wá ó sọ̀rọ̀ yẹn débi wípé bàbá yẹn róúnjẹ fáwọn àwọn ò lè jẹ àwọn ní láti sá kúrò níbẹ̀ ẹ bá mi ṣe fídíò yìí a ní láti mọ àwọ̀ èyí ta ni pásítọ̀ yìí gangan kó mú wa dọ́dọ̀ bàbá tó lọ sọ́dọ̀ ẹ̀ nífẹ̀ẹ́ torí pé ẹ rí ẹ̀yin èèyàn wa a ti mọ̀ pé àwọn èèyàn wa yìí àwọn ẹlẹ́sìn àjòjì yìí òjò ti pa búrẹ́dì mọ́ wọn lápò nǹkan tí wọ́n ń tà ó ti tán kì í ṣe pé ó fẹ́ tán ó ti tán torí pé àwa ti gẹ́ẹ̀tì tactics yín a ti gẹ́ẹ̀tì mechanism tẹ́ ń lò láti fi pa àwọn èèyàn sínú ẹ̀sìn yín a ti understand wípé tẹ́ ẹ̀ bá ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀ lè rí followers tẹ́ ẹ̀ bá ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀ lè jèrè ọkàn àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń bá ìṣẹ̀ṣe jẹ́ bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe ń gòkè sí àwọn àgbàlagbà sọ̀rọ̀ wọn ní tá a bá ń bínú agbe ò mọ̀ tìyẹ rẹ̀ bọ́ aró tá a bá ń bínú àlùkò yóò mọ̀ tìyẹ rẹ̀ bọ́ osùn tá a bá ń bínú lékeléke aṣọ yóò tún mọ̀ funfun níníníní tẹ́ bá wo fídíò yìí dáadáa ẹ rí pé àwọn èyí ó ń gbìyànjú láti ṣèpolówó ọjà ni
ṣùgbọ́n ìpolówó ọjà yìí wá dàbí idán ni o, idán ti wá di àdánwò báyìí. Ẹ̀yin èèyàn mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó kàwé yìí lára, ẹ jẹ́ kó ka àwọn èèyàn ńláńlá, àwọn èkèèkàn nínú ìṣẹ̀ṣe, ẹ jẹ́ kó kan bàbá wa onírìṣà ọ̀jẹ́jẹ́ tó fìdí aláṣejù jálẹ̀, ẹ jẹ́ kó kàn wọ́n lára, ẹ jẹ́ kó kan bàbá wa àràbà àgbáyé, ẹ jẹ́ kó kàn wọ́n lára, ẹ jẹ́ kó ka àwọn èkèèkàn nínú ìṣẹ̀ṣe, ẹ jẹ́ kó kàn wọ́n lára, especially àwọn tó jẹ́ ìkàn ìṣẹ̀ṣe ní òtúfẹ̀, ẹ jẹ́ kó kàn wọ́n lára. Pásítọ̀ yìí kó mú wa lọ sọ́dọ̀ babaláwo tó lọ sọ́dọ̀ rẹ̀ nífẹ̀ẹ́, tó sọ wípé òun máa ṣe nǹkan fún wọn, but wọ́n á máa mú percentage wá fún òun, kó mú adé bíbẹ̀. Èyí ò tẹ̀ wá nítumọ̀ pẹ́ẹ́pẹ́. Àwọn ìwà tẹ̀síwájú, ó lóhun tó ń gbìyànjú, òun tó ń wá ayé, òun wá ayé débi pé òun dé Ìṣẹ́yìn, òun lọ rèé ṣoògùn owó lọ́dọ̀ Fúlàní. Ẹ̀yin ọmọ Ìṣẹ́yìn ẹ má sùn o. Àwọn ètí sọ wípé olóògùn owó, àwọn tó ń pààyàn sowó, àwọn ètí sọ pé ó ń bẹ ní Ìṣẹ́yìn o. Ẹ̀yin ọmọ Ìṣẹ́yìn ẹ má sùn, ẹ má gọ̀ra yín o. Ẹ̀yin ọmọ Ìṣẹ́yìn ẹ ní láti wá àwé yìí kan. Tẹ́ ẹ bá wá kan, a jẹ́ pé ẹ fi iná sórí òrùlé sùn ni o. Kó mú yín dọ́dọ̀ ẹni tó ṣoògùn owó fún, ògùn owó rẹ̀ tán ṣe fún, tán gbé sínú pósí, tó mú 120,000 wá fún, tó ló mú wá fóun lẹ́ẹ̀mejì, tó jẹ́ 240,000, tí ò mú wá lọ́jọ́ kẹsàn-án mọ́, tí ò mú wá lọ́jọ́ kẹwàá, tí lè bẹ̀rẹ̀ sí ní máa gbóná mọ́ òun. Ó láwọn wá lọ sọ́dọ̀ àwo yẹn padà, ó wá ṣèpèsè, pósí yẹn wá disappear nínú ilé òun bí tó gbé sí. Ẹ̀yin ọmọ Ìṣẹ́yìn tẹ́ bá ń wò mí, mo challenge yín, ẹ jẹ́ ká wá àwo ìjáde o, kó mú wa dọ́dọ̀ ẹni tó ṣoògùn yẹn fún. Torí pé àwọn oníṣẹ̀ṣe ojoojúmọ́ la máa fi sọ wípé kò sí ògùn owó kankan bì kankan, kò sí kankan bì kankan tó ń gbówó fẹ́ni kankan. Tó bá ṣiṣẹ́ ló lówó lọ́wọ́, tó bá ṣiṣẹ́ ò ní lówó lọ́wọ́. Ifá sọ lójú ọ̀sẹ̀ méjì, Ifá ní sẹ́kú bí àwòdè Ìbàdàn, bá fún lóde Ìbàdàn, ìgbà wọn fi mojú sògbéré ajé, wọn ní wọn ká kí mọlẹ̀ wọn jà rẹbọ ni wọn ṣe, wọn sì gbẹbọ ń bẹ̀ wọ́n rúbọ, sẹ́kú bí ó di ará òde Ìbàdàn, bẹ́ẹ̀ ni ò bá ṣiṣẹ́ ẹni kì í là. Ìṣẹ̀ṣe wa ti jẹ́ ká mọ̀ wípé béèyàn bá ṣiṣẹ́ léyìn ó jàre iṣẹ́, téèyàn ò bá ṣiṣẹ́ èyí ó ṣiṣẹ́ èyí ó dẹ̀kú sórí iṣẹ́ èèyàn ni. Bó ló ṣe wá rìn? Ẹ̀yin ọmọ Ìṣẹ́yìn ẹ ní láti share fídíò yìí, ẹ jẹ́ ká wá àwé yìí. Torí pé ọ̀rọ̀ Ìṣẹ́yìn àti Ọ̀yọ́ ọ̀rẹ́ ni gúdúgúdú àti dùndún ńlọrọ̀ wá ṣe yọjẹ́ o. Tí nǹkan bá kan Ìṣẹ́yìn, tọ́yọ̀ bá sọ pé kò kan òun, à ń parọ́ tara wa jẹ ni o. Tí nǹkan bá kan Ifẹ̀, tọ́yọ̀ bá sọ pé kò kan òun, à ń tara wa jẹ ni o. Ẹ jẹ́ ká share fídíò yìí. Ẹ̀yin agbófinró wa, ẹ̀yin DSS, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́pàá, ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́ gbogbo, àwé yìí kó mú wa lọ sọ́dọ̀ Fúlàní tó sọ pé ó ṣògùn owó fóun, tó ògùn yẹn wá gbé 120,000 wá fún lẹ́ẹ̀mejì, kó tó di pé bó sì yẹn padà disappear padà. Ẹ jẹ́ kó mú adé bíbẹ̀. Èyí tó wá jẹ́ bàbá ń bá bíbẹ̀ tí mo fi sọ wípé àwé yìí ògùn owó ó dàpọ̀ oríṣẹ́ lóòótọ́, ó dàpọ̀ mọ̀ nípa bọ́n ṣe ń fìyàn ṣòwò. Torí pé nígbà tí ó sọ̀rọ̀, ó lẹ́nìkan ṣe ògùn kan fóun, ó lóògùn yẹn póun sì kọ́ ilé mọ́kànlá, ó lóun kọ́ ilé mọ́kànlá. Ó níjọ́ kan tóun wá lọ sí ibi ètò kan, pé bẹ́ẹ̀ ni tí wá sọ fóun wípé gbogbo ilé mọ́kànlá yẹn o, póun ò gbọdọ̀ débi kankan bẹ́ẹ̀ mọ́, póun ò dẹ̀ débẹ̀ mọ́, pé lẹ́yìn ọ̀rẹ́ yìí tóun wá débi ilé yẹn mọ́, ìgbà yẹn wá ní Ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe fóun, póun ti wá nílé, òun ti wà òkè, ṣẹ́ni pé rọ́ ní ń pa. Ó túmọ̀ sí pé àwọn oògùn tó lọ rèé ṣe, oògùn owó tó sọ pé òun ṣe ni ló dáhùn fún díẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin agbẹjọ́rò, ẹ̀yin human rights activist, ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́, ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò, ẹ dákun àwé pásítọ̀ yìí a ní láti bí léèrè ọ̀rọ̀. Ẹ má jẹ́ ká pọ̀rọ̀ yìí lọ́bọ̀lọ̀, torí pé bá a ṣe pa ọ̀rọ̀ ẹni tó lọ sórí rédíò Yínká Ayéfẹ́lẹ́ tó sọ wípé àwọn òrìṣà kan bẹ tóun máa ń pa obìnrin fún, kó tó di wípé wọ́n sọ̀rọ̀ yẹn báṣubàṣu tí àwọn èèyàn ò jáde dọ̀la. Ẹ má jẹ́ kí eléyìí ò rí bẹ́ẹ̀. Fẹ́yìn tẹ́ ẹ̀ bá tí láǹfààní àti wo fídíò yìí, ẹ jẹ́ kí n tún play fídíò yìí fún yín lẹ́ẹ̀kan sí, ẹ tún bá mi tún wò. Ṣògo ó sọ Ṣògo ìkẹta wa lábá lọ fẹ̀ láwọn agbára lọ, a bá lọ bá bàbá kan, bàbá yẹn ó ní sọ́ọ̀mẹ̀lì nífẹ̀ẹ́, kò rí wa rí o, aṣọ ara làwọn débẹ̀ o, bó ṣe rí wa báyìí lọ́ba ní kílẹ̀ wọn bí ẹ̀yìn ajá yìí, wọn tẹ wọ bàtà wọn wọ sùtánà ṣẹlẹ́lẹ́jẹ, aṣọ ara làwọn o, sọ́ọ̀mẹ̀lì láti lọ bá bàbá yìí. Ọba mú àwọlé rẹ̀, ó ní kákọ́ ọbọ̀wé tó ń bá ṣiṣẹ́ fún wa tó ń fún alágbára o,
àní bú babaláwo àrẹ̀ ní bóṣó àti àjẹ́ one. ẹlẹ́ẹ̀kejì tó ń bá fún wa ní agbára ó ní ìpín tá a máa mú wá sí ibi ọdún Ifẹ̀ tán bá ń ṣe wọ́n sọ̀rọ̀ ọdún yẹn fún wa. alápadà wá bẹ́ẹ̀ni àtọ̀rẹ́ mi ṣe kúrò ńbẹ̀ nìyẹn ṣògo tí kò wà ńbẹ̀ ó mọ nǹkan tí mo sọ nípa èyí. ọ̀rá ń jẹ fún àlejẹ 2 hours tó fi bu wa ná ẹ mọ̀ wá wà kú wa kiri ẹ fẹ́ dolówó bàbá sọ dolówó tẹ́ ẹ mọ̀ bu wa ìwọ tó ń wá kú wa kí tó kọ́ ọ bá ti wà ńbẹ̀ ẹnu rẹ ò lè rọrọ̀. dẹ́sẹ̀ náà pásítọ̀ mi tó yẹ pé ìwàásù wọn kì í lè kọlu ibi tó yẹ kán kọlu nítorí pé wọ́n ti jẹ́ ńbẹ̀ wọ́n ti mú ńbẹ̀. mi ò ní kò dáa o ṣùgbọ́n ọ̀nà Jésù ni kẹ́ ẹ tọ̀ kẹ́ ẹ gbà ibẹ̀ ni ayọ̀ àti ìsinmi wà. hallelujah. n bá fẹ́ sògùn owó insult ló pọ̀ mo bá ní ó yẹ kí n sògùn owó bíi 2 mẹ́ta ni mo bá lọ sísẹ́yìn Fúlàní lẹ́ni yẹn ọba bá ń sògùn owó inú pósí la gbóògùn owó yẹn sí ọ̀rẹ́ mi sójà kan ó ti kú nísìn kọ́lọ̀ ṣe kú nísìn mi fún mọ́tò 504 táwọn sójà máa ń lòun tuntun la fi lọ gbé pósí yẹn àwa gbé inú yàrá mi ní Kòdúrì ìyàwó mi ò mọ o ìyẹn lọ lu wọn kó tó lọ lu wọn mo ti àárẹ̀ ǹjẹ́ mo ti gbé abẹ́ bẹ́ẹ̀dì ṣùgbọ́n ọkọ̀ọ̀kọ̀ yọ 120,000 ọlọ́fọ̀ tí mo pè sí ọjọ́ kẹta ọyọ 120,000 ṣàpọ̀ jẹ́ 240 wọ́n dáràn ládùúgbò yòówó dé ẹ kú gbogbo ará àdúgbò yẹn dáràn owó ti dé jọ́ kẹsàn-án kò yọwó jọ́ kẹwàá kò yọwó ṣe nínú ilé ń gbóná àṣẹ́mi nìkan lé ń gbóná mọ́ bí n bá sùn wọ́n mọ̀ gbé mi dé lórí bẹ́ẹ̀dì. ìyá mọ́mì mi wá lálàá wípé ọ̀tá mi ṣaláìsí wọ́n bá wá sẹ́kọ̀ọ́ di olúkìlọ̀ ọkọ̀ ọ̀bọ̀ mi ní pósí ni o tí n bá dẹ̀ ti dára àwọn ni wọ́n máa ń pè pósí ni o náà ní ní wọ́n bá tẹ̀lé mi lọ síbẹ̀ bàbá yẹn wá ṣèpèsè lọ́hùn pósí wa parẹ́ níbí ẹsẹ̀ bí mo tó jáwọ́ n ò jáwọ́ mo kọ́ntínú láti máa wá owó hallelujah. mo wá lọ bá bàbá kan olùṣọ́ àgùntàn kan ló mú mi débẹ̀ ṣọ́ọ̀ṣì olùṣọ́ àgùntàn yẹn la ti fẹ́ ṣe a ti parí gbogbo ètò wọ́n ti gbẹ́lẹ̀ wọ́n rí kinní yẹn máa pòtí ni wọ́n wá tẹ́lẹ̀ lórí wọ́n ní kinní kan yóò jí mi lóru pé tó bá ti jí mi pé ní tí n bá ti sọ kọ̀nfàmù ni mo bá sùn ṣebí kinní yẹn ṣe tààpù báyìí mo sọ pé mo fẹ́ ní owó mo fẹ́ ní ọlá mo fẹ́ lẹ́mìí gígùn ọmọ tó pọ̀ òkìkí mo fẹ́ ní owó mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì bíi 50 báńkà kinní yẹn kàn fi ìpátá inú mi báyìí ni ṣé ìgbà tí máa wo òkè yóò ga tó 5-story building sílẹ̀ ẹsẹ̀ ẹranko lẹ́sẹ̀ rẹ̀ ṣé bóyá fẹ́ tàmí báyìí bọ́kànrọ́ lu géètì ilẹ̀ àánú yẹn ni gbà ọba tó fẹsẹ̀ tàmí padà ìgbà ọwọ́ aṣọ fún mi pé tó o bá tún gbégbèsè ẹrú ẹ̀ òun ọ̀pọ̀ ṣé má ti sọ fún ẹ pé ayọ̀ Olúwa tó fún ẹ gbọ́ the second message ṣé bí ayọ̀ èmi Ọlọ́run ṣe kí ni o ò tó fún ọ. mi ò mà tún jáwọ́ mo tún tẹ̀síwájú ṣùgbọ́n jẹ́ ń sọ yẹ kí n dúró ṣé wá ní gbogbo tí mo fẹ́ fi agídí ṣe hallelujah. láńlẹ́dì mi tí mo gbalé lọ́wọ́ ẹ̀ lábúlé àgbọn amúnironú nìyá yẹn kí mo porúkọ rẹ̀. ọ̀rẹ́ mi kan bá fún mi níṣẹ́ kan kí n lọ ṣe pé tí n bá ti ṣiṣẹ́ yẹn pé màá kọ́ ilé mo dẹ̀ ṣe iṣẹ́ yẹn mo dẹ̀ kọ́ ilé mọ́kànlá ọdún kan ṣoṣo mo kọ́ ilé mọ́kànlá ṣé mo wá parí ilé mọ́kànlá tán ṣọ́ọ̀ṣì ibùdó agbára ni mo lọ ní wọ́n bá mú mi síta hallelujah. sórí gbogbo ohun tó fi tó kọ́ ohun Ọlọ́run mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ débẹ̀ mọ́ o sì gbọ́dọ̀ gbowó lé ńbẹ̀ o dẹ̀ gbọ́dọ̀ yà ńbẹ̀ pé wọ́n lo ní o sì gbọ́dọ̀ kí wọn níbẹ̀ mọ́. ẹ gbọ́ o ohun tí o fi àjò yẹn ṣe gbogbo ohun tí oògùn yẹn gbé wá ní owó àti ilé gbogbo ẹ̀ ló parẹ́ hallelujah. sẹ́rígbà tí n wá ṣe nǹkan kan wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe mo mọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe mo mọ̀ ohun tí mo ti rò bẹ́ẹ̀ ni wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe mo mọ̀. ṣé wá rí nígbà tí mo wá jáwọ́ láti máa wá oṣólẹ̀ oṣóòkè kiri Ọlọ́run á bless mi. bless àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa rí láyé ó ní pé mo sùn sínú yàrá mi ẹnìkan pè mí ó ní mo ṣiṣẹ́ fún orí mi sí mọ́
ọjọ́ kejì ló gbowó dé 5 million mo tilẹ̀kùnú yàrá èmi tí ní ṣọ́ọ̀ṣì wọ́n kàlẹ̀kùn mo ní éèlì ẹ̀mí mi máa ń sọ lọ́wọ́ ẹ má wọlé àṣìṣe tó le mo ń kàwé ẹ̀mí ò mọ̀ ká mo ń kà mí òróró tó pọ̀ tó bẹ́ẹ̀ rí mo ń sọ owó ẹni yẹn mo ti gbọ́ ọkọ ẹ̀ rí ọ sàrọ̀ lórúkọ ẹ̀ bọ́ mi ò mọ̀ mọ́ private number ló fi pè mí ń bá lọ ra mọ́tò mo wá bọ́ gbòòrò tọ́mọ kékeré bá lẹ́mìí mímọ́ ẹ gáìdì ẹ̀ náà tẹ́ ẹ bá gáìdì ẹ̀ gbogbo nǹkan tó bá ṣe ló máa jẹ́ ẹ̀ṣẹ̀ kò ní mọ̀ pẹ́sẹ̀ ni mo ṣe bọ́ gbòòrò nù alẹ́ ni dọ́mẹ́ta ń wò ní wálé owó ti dé owó burú àìní ni tó bá lówó ó mà kó o ṣe control ẹni tó ti lówó ó ṣe control olówó kí ló sọ fún ìwọ ọ̀dẹ̀ ni bí mo ṣe lọ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó tún pè mí lẹ́yìn oṣù méjì ó ní ṣọ́ọ̀ṣì mi ń kọ́ mo ní ṣọ́ọ̀ṣì ó lòun lè máa bá mi rìn kí n má ní ṣọ́ọ̀ṣì pé ọ̀rẹ́ mi tó gbó wá ń jòdì ó tún gbé wá wọ́n bá tún gbé 10 million wá bí mo ṣe kú òun òṣì títí dè ní nìyẹn mi ò wẹ́ṣẹ́ mi ì wẹ́ nǹkan kan mi ì lo nǹkan kan mi ì ní nǹkan kan tí mo fi ní àwọn nǹkan tí mo nílé ni bọ́ gbogbo tí mo fògùn yẹn kó jọ ó parẹ́ ntí Ọlọ́run fún mi fúnra ẹ̀ ló wà sáré mọ́ wọn wáyé mọ́ wọn ikú ló ń bọ́ sí i ọmọ yẹn mọ́tò tí mo ti gùn láyé yìí ni mo ti gùn mọ́tò 36 ní kòòdù yìí oṣù mẹ́ta máa tawé ìdànù mara mi powerful cars mo máa ń gùn àwọn tó ń rojọ́ mi kí pé mi ò da tẹ́ ń ṣoògùn yìí gan èmi ò tiẹ̀ rí kókó páyé wọ́n dàbí ayé mi Ọlọ́run fún mi lọ́mọ tó pọ̀ mo níyàwó tó pọ̀ ọkàn mi balẹ̀ mo rìn lóru agokoru mo lọ alẹ́ ilé ọmọ ẹ̀mí sẹ́ni kó o má rìn lóru ọ̀run kẹ́ni bó ń lọ nìyẹn wọn ò dá mi dúró rí hallelujah ohun tí mo fẹ́ mú jáde mẹ́ ni pé bẹ́kún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ ọjọ́ tí ó dùn mí jù láyé ni ọjọ́ tí ìyàwó mi kú ọjọ́ ẹ̀ ló dùn mí jù láyé because àjọ wá bíi àjọ ń roko bíi ni ìgbà tó wóde òkú ìgbà kò dùn máa sọ wọn ni mo fi ṣògùn owó ni ní a bá mi lọ síbi ẹjọ́ wọn ẹjọ́ òsì tí wọ́n máa ń mú yẹn lọ yẹn gbọ́dọ̀ mo fẹ́ kú Ọlọ́run ló ń pààyàn kò sẹ́dá kankan tó lè dáyàn pa ìmọ̀ràn mi rèé ìtọ́nà fẹ́ kí wọ́n kọ́ kò dùn mo ti rí kọ́ ọ̀nà méjì ni ṣẹlẹ̀ gidi wà inú àwọn àgbà ṣẹlẹ̀ tí mo mọ̀ má wo ìṣe wọn bí ní ara wo ìṣe wọn nínú ẹ̀mí hallelujah mo pàdé bàbá kan Adélàjà lórúkọ ẹ̀ ń jẹ́ òun ló sin ìyàwó mi níbí ó dá kókó ru bàbá yẹn wá bá mi bí ó jókòó síbẹ̀ yìí òun nìkan ló dá wá wọ́n lo fọ́rọ̀nà ó ní Adéolú ó ní ìyàwó rẹ̀ tó kú ayé kọ́ ló pa ó ní àkókò ẹ̀ tó ló fi lọ ó ní tó bá banújẹ́ ó ní àwọn nǹkan tó kójọ yóò parẹ́ wà wá tún mú ó ti banújẹ́ jù nítorí pé ìyàwó ẹ̀ kú báṣì wọ́n ló kú kọ́ kí ló fẹ́ ṣe tí n bá rí àdá wọn sábà bá yẹn lọ́jọ́ yẹn inú bí mi kọjá nọ́mà ooru níwọ̀n àrójú mi pé mo fojú burúkú wò wọ́n yẹn bá lọ bàbá yẹn wá débí àwa máa kọ́ mi ṣe Olúwa àwa máa bá mi sọ̀rọ̀ tùnú bàbá Adélàjà ṣẹlẹ̀ gidi wà lọ́wọ́ wọn ìwọ tó bá mọ̀ wọn ẹ̀sùn wọn bẹ̀. nígbà tó di ọjọ́ kẹsàn-án tíyàwó mi kú tó lọ mo rí bàbá Síónì ló débí ní aago 3 lóru àjókòó mbẹ́ ó ní Adéolú ìwẹ̀ tí mo fẹ́ wẹ̀ fún ẹ tó bá wẹ̀ ó padà tàlíkà ní ṣẹlẹ̀ yìí ni bọ̀ kó má bàa tàlíkà mo fẹ́ kó wẹ̀wẹ̀ yìí bàbá yẹn dẹ̀ ṣe é fún mi láago 3 lóru adẹ̀jọ́ wà ń bẹ̀ títí sọ́tọ̀ bá wá ṣẹlẹ̀ tó dá ń kóòdù yàtọ̀dọ̀ bàbá Síónì àwọn àgbà méjì tí mo mọ̀ nìyẹn àwọn tó kù náà dá o bọ́ mi ò mọ̀ wọ́n ẹni tó máa ń fẹ́ kéèyàn dìde tó máa ń fẹ́ fàyà sókè ní bàbá Síónì àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ọ̀tún òsì wọn àdá. ẹni pé tá a bá sọ wípé kó kàn wá yóò padà fà wá nítàn ya wọn lágbàlagbà tí ò bá kẹrùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré ẹ̀yìn pọ̀rọ̀ yìí ń ká mi lára torí pé ìṣẹ̀ṣẹ̀ wa ti yàtọ̀ òkété ti kú níye tá a rà á mídíà lè fi ba ìṣẹ̀ṣẹ̀ jẹ́ fún wa mídíà iná láwa fi tún ṣe padà àṣírí ti tú sí wa lọ wípé àáfà kankan ò ní wáàsí kankan tó fẹ́ ṣe tí ò bá tí ì búṣẹ̀ ṣe àáfà kankan ò ní wáàsí kankan tó ṣe tí ò bá tí ì búṣẹ̀ ṣe meanwhile Quran yìí dẹ̀ ti sọ fún yín wípé ẹ̀sìn tí yín káwọn yòókù náà ṣe ti wọn pé ìwọ má ṣe bú ẹlẹ́sìn míì kí wọ́n bá ṣe bú ẹ̀sìn tiẹ̀ náà má bú Ọlọ́run wọn kí wọ́n bá ṣe bú Ọlọ́run tiẹ̀ náà
a ti mọ̀ wípé kò sáfà kankan tó bá fẹ́ rìn àáfà tó bá fẹ́ di gbajúgbajà tó fẹ́ káyé ó gbọ́ wá sí òun tí ó bá ti bú oníṣẹ̀ṣe tí ó ti ṣe pé fẹ́lẹ́ bọ kò lè trend kò lè lọ bí kankan àbọ̀ wá níyìn ajá tó pe oró tí ò gbé jùlẹ̀ àwọn tó ń ṣe lánàá nǹkan bọ́ná fi bájá ilé ayé wo àfọ́bàfilẹ̀ ṣe bàtà mẹ́fà àṣírí àwọn pásítọ̀ náà tí wàá tún ṣe alọ́ wípé pásítọ̀ tí ò bá ti sọ nǹkan òdì nǹkan bàjẹ́ nípa àṣẹṣe kò ní trend pásítọ̀ tí ò bá ti sọ nǹkan bàjẹ́ nípa àṣẹṣe kò lè trend bàbá ilé tí wàá sọ eléyìí ìdẹ́nà rò pa wọn pa ìdí ilé tí wàá di àdánwò fún wọn ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí ẹ bá mi share rẹ̀ ẹ jẹ́ kí bàbá yìí jáde ó sọ̀rọ̀ ọ̀fẹ́ ó sọ̀rọ̀ ìṣẹ́yìn kó jáde kó wá lọ mú adé bíbẹ̀ kó mú adé bíbẹ̀ torí pé wọ́n ti fẹ́ sọ ilẹ̀ Yorùbá wọ́n ti fẹ́ sọ lẹ́nu àmọ́mọ́kọ́nù ọmọ àlè mọ́ gbogbo àwọn nǹkan tí ò sí nínú ìṣẹ̀ṣe wa apààyàn sọ́sẹ́ apààyàn sówó kò síbi kankan tí Ifá ti sọ bẹ́ẹ̀ fún wa Ifá tó sọ pé òun lòdùdù tí dúró lè mèrè kó má bàa ṣe fọ́ àtúrò ẹni tí ò sùn àṣe ṣé òòṣà tó ń torí ẹni tí ò sùn àṣe sóhun ló tún máa borí ọmọ ọlọ́mọ jẹ́ Ifá kì í ṣe ẹkùn o torí pé ẹkùn ní máa ń fọmọ ọlọ́mọ bọ́ títí ẹ̀ Ifá àtúrò ẹni tí ò sùn àṣe ni Ifá jẹ́ ká mọ̀ wípé eku ń bẹ nínú igbó ká máa fi torí wa ṣe ẹja ń bẹ nínú ibú ká máa fi torí wa ṣe ẹyẹ ń bẹ tí ń fò lójú òfurufú sáosáo ká máa fi torí wa ṣe ẹkùn ń bẹ nínú igbó erin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ejò afàyàfà ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n ti fẹ́ bá ìṣẹ̀ṣe Yorùbá jẹ́ so ẹ̀yin ọlọ́pàá wa èmi sọ yìí mo dánu dúró ná ẹ jẹ́ ká gbìyànjú káwé yìí ò mú wa lọ síbi àwọn ibi tán dárúkọ yẹn kán mú wa lọ síbi bẹ̀ ká lè bá a ṣe mọ̀ kẹ́kọ̀ọ́ lè bá a ṣe fojú mímu hàn ẹ̀yin èèyàn ẹ bá mi gbìyànjú ẹ share fídíò yìí ẹ bá mi pín lógúnlógún ẹ bá mi pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá mi pín nígbànígbà torí pé tó wá sọ pé kó kàn wọ ó lè kẹni tí ó kàn o ọkọ tó lọ rí gbé súnmọ́ mi lóru tó wá mú ìyàwó rẹ̀ lọ́wọ́ ọwọ́ wá tẹ ìyàwó ọkọ sá lọ sáà lè sọ pọ́wọ́ tẹ ọkọ àbọ̀wọ́ tẹ ọkọ ọwọ́ sì tẹ ọkọ yẹn o torí wípé tí ìṣẹ̀ṣe Yorùbá bá fi lè kú àwọn ọmọ káàárọ̀ òjìrè àwa la kú yẹn o tí ìṣẹ̀ṣe Yorùbá bá fi ń tẹ̀síwájú àwọn ọmọ káàárọ̀ òjìrè àwa là ń tẹ̀síwájú ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ ìwọ́jú mi èmi ò jù ọ́ ìlọsíwájú Yorùbá òun ló ṣe pàtàkì pásítọ̀ yìí ó ní láti mú wa lọ sí Ifẹ̀ lọ́dọ̀ babaláwo tó sọ fún wípé òun máa ṣe ògùn fún díẹ̀ yìí gbogbo àwọn atájọ́ ọmọ káàárọ̀ òjìrè ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ẹ share fídíò yìí kó kan àwọn appropriate bodies kó kàn wọ́n lára àwọn èèyàn yìí ohun tẹ́ ẹ sọ ìbàjẹ́ tẹ́ ẹ ṣe nípa àṣẹṣe wa ó ti tó gẹ́ ohun àbùkù tẹ́ ẹ sọ nípa àṣẹṣe wa ó ti tó gẹ́ láti jọ́ tẹ́ ti ń tẹ èṣù mọ́lẹ̀ èṣù òkú o ẹ pa òótọ́ òkú o òótọ́ padà wá di òkìtàn ìṣẹ̀ṣe wa ti kó ń tàná o ìṣẹ̀ṣe ti kọjá bẹ́ẹ̀ ṣe fi sí o ìṣẹ̀ṣe ti di ọ̀tún o béèyàn bá ṣe bálabàla ó gba olúwa rẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá mi share fídíò yìí.